ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn kan ṣì wà nínú ìgbèkùn àwọn ajínigbé tí wọ́n ti lò 176 days tí gómìnà ìpínlẹ̀ Kwara tí wọ́n gbé ìgbésẹ̀ kankan, kódà wọn ò sọ kankan nípa àwọn tí wọ́n gbé yìí kó tó di pé olóyè Sunday Igboho wọ́n gbéra láti lọ gba àwọn pípù yìí, ṣùgbọ́n ìgbìmọ̀ àpapọ̀ nílùú Ìlọrin ó tako ìgbésẹ̀ olóyè Sunday Igboho. ẹ̀yin tèmi ẹ máa tó gbọ́rọ̀ láti ẹnu àfà Alim nítorí fídíò méjì ni mo gbé wá sórí ètò lónìí. yálà tó bá yẹ kú ònú ẹ̀sìn bóun ṣe mọ́ ànábì ní lábẹ́ ṣẹ̀ríà ànábì ní ẹ mú kú láyé. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ní oore ọ̀fẹ́ láti máa wo ètò yìí. ẹ̀yin tèmi mẹ́wàá ń ṣẹlẹ̀, ètò méjì ni mo gbé wá fún yín lórí ìkànnì yìí lónìí. tí àfáà yìí ni àkọ́kọ́ gbọ́ kó tó di pé mo gbé ètò kejì wọlé fún yín. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àfáà yìí sọ nínú fídíò yìí, wọ́n ní ẹnikẹ́ni tó bá ti ṣe ẹ̀sìn Islam rí ṣùgbọ́n tó bá ní òun ò ṣe mọ́, bóyá lọ jọ́yìn Christian àbó lọ jọ́yìn àwọn ẹ̀sìn oníṣẹ̀ṣe, wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní wọ́n máa pa ni. kí nìdí tí wọ́n máa fi pa? gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ látẹnu wọn nínú fídíò yìí. ẹ jọ̀ọ́ bẹ́ ṣe ń wo fọ́nrán yìí ẹ má gbàgbé láti drop comment yín, ẹ ṣe opinion yín, ẹ jẹ́ ń gbé fídíò àfáà yìí wọlé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ láti bẹ̀rẹ̀ dópin kó tó di pé mo gbé fídíò kejì wọlé fún yín. ẹ máa bá wa kà lọ. yálà tó bá yẹ kú ònú ẹ̀sìn bóun ṣe mọ́ ànábì ní lábẹ́ ṣẹ̀ríà ànábì ní ẹ mú kú láyé. ó ti di problem sí àlùmọ̀ lọ́rùn nìyẹn. a máa sí lábẹ́ ìjọba ṣẹ̀ríà ń bí abẹ́ ìjọba democrator náà wà tọ́lọ́mọba tó wọn ṣe abẹ́ ìjọba àwọn òyìnbó tó ẹ filẹ̀ yọmọ bá jẹ lọ títí tí àmọ́ tó bá jẹ́ pé ìlú tí wọ́n ti ń lo ṣẹ̀ríà àbí stéètì tí wọ́n fi ń lo ṣẹ̀ríà tíjọba àpapọ̀ tí wọ́n gbà wọ́n láàyè pé ẹ máa lo ṣẹ̀ríà wọ́n pa ẹni bá ti bú ànábì torí pé ẹni bá ti bú ànábì ó ti fà ànábì sí yẹ̀yẹ́ àyà yìí sì yẹn tó bá fà ànábì sí yẹ̀yẹ́ ó ti kúrò nínú iman ó ti kúrò nínú Islam ẹni bá ti kúrò nínú Islam ànábì ní kẹsẹ́ kí ni ẹ̀pa kò láà ń bu ẹnu ẹ̀pa náà lọ́wọ́ àánú àdìsí kọ́dà àdìsí tó lálàáfíà nítorí pé ó léwu ọ̀rọ̀ rẹ̀ léwu ẹni kú láàrin wa ọ̀rọ̀ wa léwu ọ̀rọ̀ tiẹ̀ náà léwu. dàbọ̀ kẹfẹ́rí ti ṣe bọ́ tiẹ̀ kí ni wọ́n sọ fún un lakum dinukum waliya din ni wọ́n sọ fún un ńlọ sọ́ọ̀sì rẹ̀ jọ́mọ lọ ẹ má dọ́dọ́ ẹ o èyí ni wọ́n lóun ń bọ òrìṣà ìjọba ṣe ìgbónúkọ rẹ̀ lákòjọ ìfilẹ̀ ọjọ́ máa bá tiẹ̀ lọ bọ̀tẹ́ ẹ máa sọ fún lakum dinukum torí ní Maka náà lànàbì ti ní kálukú ọmọ ṣe tiẹ̀ kò síjà ní Madina àwọn kèfèrí bẹ́ẹ̀ Madina tí wọ́n ní ojúbọ wọn tí wọ́n ń ṣe àwọn Yahudi bẹ́ẹ̀ Nasara bẹ́ẹ̀ alul kitabi tí wọ́n ń ṣe ẹ̀sìn wọn ànábì sì ń bá tiẹ̀ lọ àmọ́ gbígbé sí àlàáfíà àmọ́ táwọn mùsùlùmí bá ń dá sàká tí wọ́n ń dá sàká táwọn fi ń túlù ṣe àmọ́ gba owó lọ́wọ́ tiwọn náà táwọn fi kún owó sàká táwọn fi túlù ṣe tó dájọ́ ń gbèlú ẹni wàá kú láàrin àwọn mùsùlùmí tó lọ́wọ́ ṣe mọ́ kí ni ìdájọ́ tiẹ̀ lábẹ́ ṣẹ̀ríà wàá kí tòrò àdìsí tẹ́nìkan kan ò lè takò ní nítorí pé bóun ṣe kú láàrin wá ń sìn yóò lọ lè bẹ̀rẹ̀ aburú lẹ́yìn ni gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ táwa ń sásí gbogbo ẹ̀ ló ṣe kí ni gbogbo ẹ̀ lọ́mọ ọmọ bíi tí adarí ń lọ ọmọ ìgbà tí wọ́n ṣe mítìn ọmọ ẹni tí wọ́n kọ́kọ́ mú balẹ̀ táwọn yòókù fi ṣubú ọmọ kọ̀mọ́ndà ọmọ ẹni tó mọ ogun jà gbogbo ẹ̀ lọ́mọ fọkìtúlù àwọn tá a bá wà lábẹ́ ìjọba democracy ìjọba kọ̀lẹ́sìn tọ gbogbo ẹ̀sìn náà lẹ̀sìn tiwọn ẹ̀sìn kan náà ló sì wà lọ́dọ̀ Ọlọ́run àwọn àfilẹ̀ yọ̀rọ̀ lè pàdé Ọlọ́run tó wá jáde láyé àmọ́ tí ìjọba yẹn bá fún state kan ní permission ká máa execute sharia wọ́n lo sharia lérí ẹ̀ sharia tí wọ́n lò lórí ẹ̀ náà nìkan ṣe kínní wọ́n pa ó bú ànábì bí ìjìmá ìlú ulama àwọn àfẹ́sìn panu pọ̀ lérí ẹ̀ ẹni bá ti bú ànábì lábẹ́ tó ti pèrè mùsùlùmí ó ti kó ní islam níbo sì ti kó ní islam ni ẹ mú balẹ̀ ó ń bú ànábì ó bá ti ń bú ànábì ó ti ń bú ọlọ́ni. ẹ káàbọ̀ padà ẹ̀yin tèmi, mo lérò pé gbogbo wa la gbọ́rọ̀ tí àfáà yìí sọ nínú first video tí mo kọ́kọ́ play fún yín. Second video náà ni ẹ fẹ́ wò yìí. ǹjẹ́ mọ̀ pé àwọn kan wà nínú ìgbèkùn àwọn ajínigbé tí wọ́n ti lò 176 days. ẹ má fi ẹ̀tẹ́ lẹ̀kẹ́ máa pa làpálàpá
àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà nínú ìgbèkùn tó yẹ kẹ́ rescue. Àwọn ní kẹ́ gbégbèsẹ̀, ẹ wá ọ̀nà láti gbégbèsẹ̀ láti rescue àwọn ọmọ ọlọ́mọ tán wà nínú ìgbèkùn láti ẹjọ́ yìí. Ẹ need láti sọ pé kẹ́ kóra yín jọ láti máa attack olóyè Sunday Igboho. Ẹ need ẹ. Ìfi àkókò ara yín ṣòfò ó ní kẹ́ kóra yín jọ láti sọ pé olóyè lè fẹ́ máa attack. Àwọn ọmọ ọlọ́mọ ń bẹ nínú igbó láti ẹjọ́ yìí tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn tẹ́lẹ̀ kóra yín jọ yẹn, ẹ̀yin tẹ́lẹ̀ kóra yín jọ, ẹ̀yin Ìlọrin heritage tẹ́lẹ̀ kóra yín jọ yẹn, ẹ need láti attack Sunday Igboho. Ṣé bẹ́ẹ̀ fẹ́ kí Igboho wá sí Kwara State ni, but ó yẹ kẹ́ ẹ lè wọnú igbó láti lọ rescue àwọn ọmọ yẹn náà. Ó yẹ kẹ́ ẹ lè wọnú igbó. 176 days in captivity. 176 days in captivity. Ẹ wá ti bàtà àmọ́ yẹn ti wà mẹ́ kí ọmọ àti 176 days nínú igbó. Ẹ̀yin kan dẹ̀ kóra yín jọ ẹ̀yin against Sunday Igboho. Ẹ wo Sunday Igboho ó lọ sẹ́kọ̀ọ́ lénìí. Ẹ wo bí Sunday Igboho sì gba ìlẹ́kọ̀ọ́. Ẹ wá dúró iyì tó gbà. Lé Èkó tí Sunday Igboho lọ lénìí látọ̀ ti Èkó odidi ọba aláyé, odidi ọba ìlú òun lọ gbọ́ olóyè Sunday Igboho lálejò nílùú Èkó lénìí pé kó wá fi ìró ẹkùn lọ́lẹ̀. Èwo Lagos State. Bó tiẹ̀ jẹ́ pé abala kan nínú ìlú Èkó lolóyè Sunday Igboho ti lọ fi ìró ẹkùn lọ́lẹ̀ ká tó wá sọ Ìlọrin. Mélòó ìjọ wo lẹ gbọ́ pé wọ́n jíyàn gbé bí wọ́n ṣe ń jíyàn gbé ní Ìlọrin? Ìjọ wo lẹ gbọ́ pé wọ́n jíyàn gbé lẹ́kọ̀ọ́? Ìjínigbé nílùú Èkó kò dàbí, torí pé Èkó ò fara sí igbó, kò fìdí síbi tí igbó wà. Omi ló yí Èkó po. Ẹni tó máa sọ pé òun fẹ́ jíyàn gbé lẹ́kọ̀ọ́ yóò múra. Fúlàní ò lè láyàláyà kán láwọn fẹ́ jíyàn gbé lẹ́kọ̀ọ́. Àwọn ibi tí Fúlàní ti lè jíyàn gbé òun náà ni àwọn ibi tá a wà yìí. Igbó ló yí wa po. Igbó ló yí wa po. Sunday Igboho wá instead tó yẹ kẹ́ ẹ wá ọ̀nà láti wọnú igbó. Kẹ́ ẹ wọnú igbó kẹ́ ẹ kún Sunday Igboho lọ́wọ́ pé Igboho àṣetán láti kún lọ́wọ́ ẹ̀ ń attack ẹni tó fẹ́ kún yín lọ́wọ́. Ẹni tó fẹ́ kún yín lọ́wọ́ láti lè gbogbo lè àti fẹ́ gbogbo wa náà lábímọ náà o. Gbogbo wa lábímọ. Ẹni tó wá láti kún yín lọ́wọ́ pé bóò ni àwọn ọmọ tán kó bóò náà sì máa gbà wọn kalẹ̀. Ẹ tún bẹ̀rẹ̀ ogun ọ̀tẹ̀ Ìlọrin pẹ̀lú ọ̀tẹ̀. Ẹ fẹ́ Sunday Igboho nílùú Ìlọrin o. Igboho ti kúrò nílọrin, ó yẹ ẹ lọ́nu ọgbó yẹn lọ gba àwọn ọmọ yẹn lẹ̀. Ẹ lè lọ náà o. Ẹ lè lọ kí lẹ ń ṣe báyìí fún? Ṣé tó bá jẹ́ pé ọmọ tí ni wọ́n gbé tó wà nínú ọgbó yẹn ṣé ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe? Tó bá jẹ́ pé àwọn fámìlì yín, ìyàwó yín, bàbá yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín tàbí kan nínú àwọn ọmọ yín ó wà nínú ọgbó láàrin 176 days. 176 days táwọn ọmọ yẹn ti wà nínú ọgbó, ṣé ẹ máa wòran? Àfáà kan tí wọ́n mú ọ̀rọ̀ Shehu Labib má ọ̀rọ̀. Shehu Labib ò sínú àwọn Ìlọrin heritage o. Ẹ yọ ọ̀rọ̀ Shehu Labib kò náà ọ̀rọ̀ àwọn Ìlọrin heritage. Shehu Labib ò sínú Ìlọrin heritage. Ẹ má fi ọ̀rọ̀ Shehu Labib kún ọ̀rọ̀ àwọn Ìlọrin heritage. Ẹni tó nínú àwọn tí wọ́n jẹ́ abẹnugan àwọn Ìlọrin heritage
wọ́n ti US imam wọ́n dẹ̀ ti jáde wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ táwọn fẹ́ ṣùgbọ́n inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Kwara State inú wọn ò dùn sí tí US imam sọ èmi ò kí ń against US imam tẹ́lẹ̀ ṣùgbọ́n lórí eléyìí mà against US imam ẹni tó bá jí abiyamọ gidi kò ní ẹ dákun irú ọ̀tẹ̀ wo la ń ṣe táwọn ọmọ ọlọ́mọ wà nínú igbó tá a lè fọwọ́sowọ́ papọ̀ pẹ̀lú ẹni tí tó ṣe tán ṣé tó ní subhanallah ṣé Islam náà ló ní tá a bá rí ẹni tó lè ràn wá lọ́wọ́ lórí nǹkan kan tẹ́ni yẹn ò bá ti jẹ́ mùsùlùmí so gbogbo àwọn ọmọ yẹn ká perish nínú igbó yẹn tó di pé Sunday Igboho tó fẹ́ kún wa lọ́wọ́ kìí sí mùsùlùmí so ó please yín káwọn ọmọ yẹn ó kú kí gbogbo wọn ó kú sínú igbó yẹn ju kí Sunday Igboho lọ kọ́ rescue wọn lọ subhanallah Islam nílẹ̀ Yorùbá ó lágbára o Islam nílẹ̀ Yorùbá ó ní agbára o ó ní agbára o so ó please yín ẹ ti wò pé Sunday Igboho ẹlẹ́bọ ni aláwọ̀ ẹlẹ́bọ àjẹ́ndẹ́ ẹbọ náà ń gbé bọ̀ ẹ ti ẹ̀ kọ́kọ́ jẹ́ kó rescue àwọn ọmọ yẹn náà ẹ jẹ́ kọ́kọ́ rescue àwọn ọmọ yẹn náà ṣùgbọ́n torí pé kì í sọmọ yín kì í ṣe family yín tó bá jẹ́ pé ìyàwó àtọmọ yín ni wọ́n jí gbé ni ẹ máa tara ju bẹ́ẹ̀ ṣe ń tara yẹn lọ ẹ ní tara ọmọ ẹ ní tara ọmọ. ṣáìdì ṣé ní Bàrígà lénìí àbí ó ti di àná ní Bàrígà lánàá ẹ wo iyì tí Sunday Igboho gbà níbẹ̀ ẹ wo iyì tí Sunday Igboho gbà níbẹ̀ níbi tẹ́yìn kan ti ń sọ pé ẹ fẹ́ kí Sunday Igboho wà àwọn kan dẹ̀ welcome Sunday Igboho àwọn kan welcome ẹ̀ àwọn kan wọ́n wá subhanallah. ọ̀tẹ̀ máa tẹ̀yìn rí ni o ẹ já kúrò nídìí ọ̀tẹ̀ ẹ já jáwọ́ nídìí ọ̀tẹ̀ mo nígbàgbọ́ pé ọ̀tẹ̀ tí ń bẹ ní gbogbo ní Kwara State ní ó jẹ́ kí wọ́n ti rí ọmọ yẹn gbà á lẹ́dìí sẹ́yìn tí ó bá sí ọ̀tẹ̀ ni kò sí tó ní kí wọ́n ti rí àwọn ọmọ yẹn gbà á lẹ̀ torí ibi tí ìfọwọ́sowọ́pọ̀ bá wà ìdàgbàsókè àti ìṣọ̀kan máa wà níbẹ̀. ìdàgbàsókè kò sẹ́ni tó anybody ọ̀bọ̀dà lórí gbogbo àwọn ọmọ tí wọ́n kó lọ ní Kwara State including governors including your governor anybody ọ̀bọ̀dà àti governor o àti gbogbo àwọn house yìí o àti gbogbo àwọn honorable yìí o ní Kwara State nobody bother nobody ẹnìkankan ọ̀bọ̀dà ẹnìkankan ò tiẹ̀ kíá. àwọn ọmọ yẹn dẹ̀ ti lò 176 days ẹ wá fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ yẹn di bí ọ̀rọ̀ àwọn Chibok girl àwọn Chibok girls àwọn ọmọ Chibok tí wọ́n kó lọ láyé Jonathan tá àgbúrò wọn dé ní Ọlọ́run ayé tí ẹ̀gbá ti ń gbàgbé ọ̀rọ̀ àwọn ọmọ yẹn díẹ̀díẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá ń fi àwọn ọmọ ọlọ́mọ ẹ wá àbòsí subhanallah ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà níwájú ọlọ́run lọ́mọ bí ó sì dá torí pé ibi tí àbòsí pín sí jù àárín ẹni tó péré láàfáàní àárín alálàfáàní ẹ̀rí àwọn àfáà mẹ́ta kan náà tó ń ṣe program tó ń sọ̀rọ̀ nípa Sunday Igboho àwọn ní ẹni èèyàn kan lásán tí ò wà certified èèyàn kan tí ò wà certified òun lọ wá ń wọnú igbó lọ àwọn ọlọ́pàá wà ríṣẹ́ sí mọ́ ẹnìkẹta àwọn yẹn ó fẹ́ sọ̀rọ̀ pé àwọn èèyàn pé pẹ̀lú bẹ́yìn Sunday Igboho pẹ̀lú akitiyan rẹ̀ àwọn èèyàn rẹ̀ tó ń against ẹ̀ wọ́n ní rárá kìí ṣe pé àwọn lọ nìyẹn torí àbòsí tí wọ́n fẹ́ ṣe Kwara State náà ti ń ṣe program yẹn the Kwara State náà ní program yẹn ló ti head ni wọ́n ti organize Kwara State àwọn àfáà mẹ́ta ó wà lórí péjì mi àwọn mẹ́ta làwọn àfáà yẹn wọ́n ti program ṣùgbọ́n àwọn méjì wọ́n mọ̀ nípa àbòsí dáadáa ẹni kẹta yẹn kò wọ́n carry along
ẹnì kẹta yẹn ò bá wọn kò ẹ̀mí rẹ̀ ò bá wọn ṣàbòsí yẹn wọn kárí ẹnì kẹta along ẹnì kẹta yẹn tún wá ń sọ wọn tó pé ẹni tí ò certified tí ọ̀rọ̀ àti ètò ààbò òye òun wọnú gbó ṣerú ẹni yẹn ṣe é rí pé ìlú ti dàrú ìlú dẹ̀dẹ̀rẹ̀ wo ní dàrú ọ̀rọ̀ ètò ààbò gbogbo wa lọ́jọ́ kan ọ̀rọ̀ ètò ààbò gbogbo everybody lọ́kàn a gbọ́dọ̀ dá ètò ààbò dá àwọn ọlọ́pàá àti àwọn fìgìláńtẹ́ tàbí àwọn sọ́jà nìkan ètò ààbò kan àwọn aráàlú náà àwọn ibi tètò ààbò ti kàn wá ó ní pé etí àwọn ọlọ́pàá àwọn tó jẹ́ elétò ààbò máa di sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwa tá a jọ ń gbé àwọn kírímínà yìí àjọ ń gbé ni àwọn báńdíìtì àjọ ń gbé ni àwọn kidnapper àjọ ń gbé ni àwa láàsọ fún wọn pé lágbájá báyìí àmọ́sẹ́ ti ń ṣe àmẹ̀dù báyìí àmọ́sẹ́ ti ń àwa láàmú wọn lọ sí láàmú wọn lẹ́yìn pé ibi táwọn eléyìí ti mọ gbòòrè ibi táwọn eléyìí ibi tí wọ́n máa ń jókòó sí ní gbogbo gbàrẹ àmọ́ jókòó wọn bẹ̀ àwa la máa mú àwọn ètò aláàbò àwa látọ̀ wọn sọ́nà. wọn ní ẹni tètò ààbò yìí ẹni tí ó wà certified ẹni tí ó mọ̀ pé òun ló wá ń wọgbó tí wọ́n ń lé fúlàní kiri sọmọ ọmọ àwọn tí wọ́n ń pààyàn yẹn tí wọ́n ń jìyàn gbé sọmọ ìyá yín ni wọ́n ni ṣé fámìlì yín ni wọ́n ni ṣé ẹ dá wọn mọ̀ ẹ jẹ́ àmọ̀ tẹ́ ẹ bá dá wọn mọ̀ ká lè ju eyín fúnjọba. ẹ jẹ́ àjú eyín fúnjọba. wọ́n dẹ̀ tó ń sọ̀rọ̀ a dẹ̀ tó ń smell a tó ń gbóòórùn àbòsí nínú ọ̀rọ̀ wọn just because ẹ kórìíra Sunday Igboho tó di pé kí lọ́kọ́ lọ́hùn ìgbẹ́ mọ́tàyé mà pé lágbára Kùránì ń bẹ lọ́wọ́ yín náà ẹ lágbára kí ló tẹ̀ gbanú gbó yẹn lọ́kẹ́ lọ kojú àwọn bandit odidi ìlú tú láti bí olóṣù mẹ́fà sẹ́yìn ẹ rí nǹkan kan sí ẹ jókòó sórí rédíò ẹ tó ń fi ẹnu sáta iṣẹ́ tí àwọn kan tó ń wọnú gbó iṣẹ́ táwọn yẹn ń ṣe ẹ tó ń fẹnu lásán ṣáta iṣẹ́ wọn sẹ́ni pé aláàbọ̀ làákàyè nìyí I'm sorry to say aláàbọ̀ làákàyè nìyí ni aláàbọ̀ làákàyè nìyí ẹ tó ń fẹnu ṣáta iṣẹ́ táwọn kan Sunday Igboho ń wọnú gbó kiri láì gbà kọ́bọ̀ kò béèrè wà náírà lọ́wọ́ yín kò béèrè kọ́kọ́ bọ̀ lọ́wọ́ ẹnì kankan ó wá Kwara State láì pé ó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú yín ó dẹ̀ sọ olóyè Sunday Igboho fẹ́ wọnú gbó pé àwọn ọmọ tí wọ́n jí gbé o láti 176 days ago báwo làwọn ṣe fẹ́ rí wọn gbà ó dẹ́ta ìdí ẹ̀tọ́ ti ẹ ti sọ ọ̀rọ̀ yẹn di òṣèlú ẹ ti ń fi ẹlẹ́sìn mẹ̀sìn bọ̀ ẹ ti ń fi ẹlẹ́yàmẹ̀yà bọ̀ ọ̀rọ̀ security kò yẹ kó kan ẹ̀sìn rárá ọ̀rọ̀ security kò yẹ kó kan ẹ̀sìn ara tá a fi ntí ọ̀rọ̀ ẹ̀sìn ara wàhálà tó dá sí wa lọ́rùn ara wàhálà tó ẹ̀sìn dá sí wa lọ́rùn nìyẹn o ẹ̀sìn nílẹ̀ Yorùbá ara ọ̀ràn tẹ̀sìn dá sí wa lọ́rùn nìyẹn